أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba tí yóò ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó máa bá anabi àti àwọn alárè rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojú pọ̀nà tí anabi wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ tó yẹ pé owó ọmọ kò ní ṣàǹfààní illa man atallaha biqalbin salim àfẹ́ntọ́ wọ́n pàdé ọlọ́run ọba àlékọ́lá Allah pẹ̀lú ọkàn tó dà kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nífàkì à ń fi àánú ọlọ́run àfi ń bẹ lọ́run ẹni tí ń sun nígbà owó ètò ọlọ́mọdé kọ́rọ̀ wọn dàrú o ọlọ́run bá ní ṣàgbéga fún wọn o àjúre owó ọlọ́run ni wọ́n wá ọlọ́run dínkù wọn lójúre láráyé ń bì àtijọ́ ọ̀gá ẹ̀kẹ́ àmọ́ gbogbo orí tọ́lọ́run ṣe fún wọn pátá mọ́jọ jẹ́ bàjẹ́ fún wọn la haula wala quwwata illa billahi azim. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri tẹ́ ti ń wò wá àtàwọn tí wọ́n náà tó ń sọ̀pọ́tì lọ́nà káàbí mi lórí lílọ síwájú ẹ̀sìn ọlọ́mọdé kọ́rẹ́ nìkan kan wọ́n dàrú wọlé àdẹ́kan sọ̀rọ̀ wọlé agbóhùn la ilaha illallah. Ní àná à ń ṣàlàyé lọ lórí àwọn ìwà méje ẹ̀ṣẹ̀ méje tánàbí sọ wípé àlèmọ́bì kóòtù ni wọ́n ẹ̀ṣẹ̀ tí máa ń ba yé ẹni jẹ́ tí ó panirun níwájú ọlọ́run téèyàn ó parẹ́ pátápátá tí ò ní jíyàn ọ̀rọ̀ àánú ọlọ́run. Àwa ní number 1 bẹ́ẹ̀ òun náà ni àṣírìkù billah ìmú orogún pẹ̀lú ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni àṣehìr mímọ̀ pidán. Idán tá à ń sọ yìí tá a lánàá bí sọ yìí pé ká máa padà yìí àwa sọ lórí rẹ̀ díẹ̀ lánàá ìpè ìmọ̀ sògùn àṣàṣì gbogbo ẹ̀ ọ̀ndà àdán lọ́wọ́. Kí wàá ní nǹkan tá a fi protect ara wa against àṣàṣì ní nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò. Kí ni tá a fẹ́ protect ara wa? Àkọ́kọ́ ọba tó dá wa ti jẹ́ kó yá pé àṣàṣì a máa lapa kò sí ní jẹ́ ká ọ̀ṣàṣàṣì ní ọ̀wà wíwà nǹkan tá a nígbà bá ti dá kọ nǹkan ti wà nù. Wọ́n ní kíní kan mẹ́tí yára sí àwa ní òsì ó ti wà náà ló fi dá kọ ẹ̀ ó lórí pa. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà àǹjẹ̀nu kì í tẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà àǹjẹ̀nu náà ni àwọn tí wọ́n lo àṣàṣì òun ni wọ́n lọ sẹ́mọ̀ láti fi ṣiṣẹ́ aburú. Àwọn ṣayatin àwọn ọmọ ogun èṣù òní ànínáta àgbàlú pẹ̀lú àǹjẹ̀nu àwọn ni wọ́n lọ sẹ́mọ̀ láti kíni o láti lè ṣiṣẹ́ aburú. Tó bá wá rí báwọn Islam wá fún wa ní àwọn protection kan tó jẹ́ wípé èṣù ò ní ráàyè dọ́dọ̀ wa
èṣù ń wá wá kí ni o ẹ lọ dì mọ́wọ́. Ànábì sallallahu alaihi wasallam nínú àdìsí Abu Hurairah radiyallahu anhu ó ní ma min mawludin kò sí ọmọ tí wọ́n bí báyìí láyé illa nakhasahu shaitan èṣù ọba obìnrin wọlé bọ́ọ̀lù mi tó ti fẹ́ bímọ títí ń rọbí lọ́wọ́ bó sì bímọ báyìí èṣù ni ó gba ọmọ yẹn ní kò yọ ránkò ríránkò tọ́ ránkò ń kò ní kí gbèsè ayé rẹ̀ ọ̀dàrú o inú rìwáyà mi ilá àsọ̀rọ̀ hù èṣù ni ó wà fún báyìí ìyẹn ni ọ̀fà ń tọ́mọ yẹn fi máa ké jáde wọ́n bó sún ọ̀bà tí ì dé bẹ́ẹ̀ ń fún lábàdá 1 billion kò ní ké ẹni tí a fi sí ń chájì ẹni ò sí léwu so Ànábì ní fayastahilu sarihan min naskhati shaitan ọmọ yóò wà ké jáde látara ìkó tẹ̀sù fún un kọ̀ wá sẹ́ni náà tẹ̀sù ò ní ṣe báwọn fún ìtumọ̀ rẹ̀ náà ni pé mo fẹ́ kọjá pọ̀ màá níbi ádámà yìí o ọwọ́ mi náà ló tó kọ́kọ́ dé sí ọwọ́ mi lọ́ kọ́kọ́ kàn èmi ọkọ̀ ránkò ní tẹ̀sù fẹ́ jẹnu Ànábì nílẹ̀ yẹn Ànábì Ìsá nìkan alayhi salatu wassalam ìyún táwọn yàn pé ní Jésù wa ummuhu àti ìyá rẹ̀ ó nìkan lè sọ̀rọ̀ ààyè fún níkò kí ló sì fà pàtàkì àdúrà ni o níjọ́ tí ìyá wa Mariamu Anet tí ń rọbí lọ́wọ́ ó ní wọ Ọlọ́run kó tó di pọ́ rọbí ó ní ọmọ inú mi so ọmọ yìí mo fi lérí ipe tó ọba ilé jọpin mọ́sálásí ní ọ̀dọ̀ máa gbá yọ̀dọ̀ máa túnlẹ̀ sí yọ̀dọ̀ máa sí gbogbo ẹ̀ ṣùgbọ́n níjọ́ tó wá bímọ ọwá lọ bí lóbìn ọwá ní ìwọ lọ ìníwádọ̀ àtúwà ń fà ó bí mọ́mọ́ bí ọkùnrin mọ́mọ́ tọrọ walaysa dhakaru kal untha ọkùnrin sì dàbí obìnrin iṣẹ́ tí mo fẹ́ ní kọ́mọ yóò wá ṣe ọkùnrin lọ yẹ ọ̀dà náà tó bá wá rí bẹ́ẹ̀ wà ní bó ṣe ń bí kalẹ̀ náà ní èso tí ì dé ó ní mo sọ ní Mariam mo wá fi ọmọ yìí wá sọ̀kò lọ́dọ̀ èṣù mo fọmọ yìí wá sọ̀kò lọ́dọ̀ èṣù àtọmọ tó bá tara tiẹ̀ náà jáde kéṣù ọmọ sọmọ yìí tẹ̀sù òfin ráyè dé bẹ́ẹ̀ níjọ́ náà nù àwọn àfáà ní kí ni nǹkan tá a fi protect ara wa against shaitan àti pé lé wa kí ọwọ́ rẹ̀ náà làwọn kọ́ dé sí tọ́ra yẹn ń kò yí ọwọ́ ní kó lórí pa gbogbo ẹ̀ náà ló ti rá ń kó lọ àfáà jẹ́ kó èṣù àfáà jẹ́ èmi jẹ́ ìwọ náà jẹ́ sọ wá ní olórí pa kò lórí pa kankan ṣùgbọ́n pé ọmọ Ànábì Ádámù ọwọ́ mi náà lọ́wọ́ kọ́ sáàdì sí ni kí wọ́n láti protect ara wa against shaitan òun náà ni pé àkọ́kọ́ ibadatullahi wahda kéèyàn ọjọ́ sí fọlọ́run kọ́ ọmọ máa mú nǹkan papọ̀ mọ́ àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá wọn ní téèyàn bá da ṣúgà náà lé èèrà ọ̀tọ̀ wá ẹni tí bá ń sóògùn àṣàṣì òmu tó ló náà wulẹ̀ ń ṣe àṣàṣì òmu ṣùgbọ́n ọlọ́lọ́ o ní nǹkan mìíràn tó gbára lé jọ lọ́n lọ ìwọ fọkànbalẹ̀ tawakkalna ala rahmani inna. tawakkalna ala rahmani inna wajadna nasira lil mutawakkilina wajadna nasira lil mutawakkilina. àfáàní tawakkalna àwọn agbára lọ́lọ́run a sì rí pé àrànṣe ń bẹ fún gbogbo ẹni tó bá gbára lé Allah subhanahu wa ta'ala sótọ́ ọba ti lé ní ìjọsìn tó tó Ọlọ́run ti jẹ́ kó yé wa yí pé ìwé èṣù kò sí ọ̀nà àbáyọ fún ọ lọ́dọ̀ àwọn ẹrú tèmi Ọlọ́run tí wọ́n jọ́sìn fún mi Ọlọ́run dáadáa so tá a bá ti lé kọ́kọ́ sí léyùn àti ń wádìí ìsọ̀sọ́ra wa kó lọ́dọ̀ ṣàìtọ́nù ẹlẹ́ẹ̀kejì òun náà ni ká pọ̀ lẹ́ni tí wọ́n máa ṣe gbólóhùn a'udhu billahi minash shaitani rajim Ànábì gẹ́mọ́ fi wá sọ ipe a'udhu billahi minash shaitani rajim min hamzihi wa nafthihi wa nafthihi ká máa wí pọ̀ Ọlọ́run gẹ́ pàṣẹ oníwà idha qara'ta al-Qur'an fasta'idh billah tó bá ti fẹ́ ka Qur'ani máa fọlọ́run wá sọ àwọn àfáàní torí kébi tó ti fẹ́ gbaládá ni èso ọ̀dà bẹ̀rù máa fi wá sọ so àmọ̀ sa'udhu billahi lọ́pọ̀lọpọ̀ gbà pàtàkì jùlọ àfọlọ́run wá sọ afẹ́wọ̀ tọ́lẹ̀tì Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith àṣàdúrà yẹn bó ṣe kéré náà láti ṣe Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith àmọ̀ sí àdúrà
tá a bá fẹ́ wọjà la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu yuhyi wa yumit wa huwa ala kulli shay'in qadir. Tá a fẹ́ wọjà á ṣàdúrà. Protection yẹn à ń fọlọ́n wá sọ náà ni Allahumma inni a'udhu bika min sharri nafsi. Ìwọ ló mo fi wá sọ kó ń bẹ aburú ara mi gangan aburú tèmi gan lè ṣe fúnra mi. So ọ fọlọ́n wá sọ kó ń bẹ. So a máa fi ọlọ́ a máa ṣe isti'adha a máa wá sọ kó lọ́dọ̀ shaitan ara pa ń ṣe protection against rẹ̀ kíkọ́ máa ráyè lọ́dọ̀ wa ni. Bákan náà àwọn ọmọ wa a máa fọlọ́n wá sọ fún wọn kó lọ́dọ̀ èṣù kọ́ máa nípìn nínú ìgbésí ayé wọn pàtàkì jùlọ àwọn wẹrẹ tí ò tí ì tádùá sí. Lápẹẹrẹ níjọ́ kan ọ̀rẹ́ Hasan àti Hussein wọn á rọ mọ́lẹ̀ púpọ̀ gbọ́ ohun òtí ẹ̀ lè ṣe eré mọ́ ọlọ́wọ́n ní kí Jibril wá bá Nabi sallallahu alaihi wasallam pé ojúkójú ti wà wọn mẹ́ ọyá gbàdúrà yìí àdúrà wo ló fún Allahumma dha sultanil azim wal mannil qadim dhal wajhil karim waliyal kalimati tamat wa da'watil mustajabat afi awadako ẹniyẹsí min anfusil jinn wa ayunil ins. So ama famu wa ama fi wa so ama ṣàdúrà fún wọn ama so gbe and protect ara wa against sihiru idán asasi. Bákan náà wa fa ni èyàn má kírun jama te ma kírun jama ní gbogbo gbà Ànábì ní ash-shaytan ma al-wahid èṣù máa ń bẹ pẹ̀lẹ́ nìkan tó bá dá wà wa ma al-ithnayn abuad tí ẹ bá ti pé méjì báyìí èso tó ń rán ẹ̀yìn tí wọ́n á pé mẹ́ta yóò tó ń rán ẹ̀yìn bí ṣùgbọ́n sí rí ẹ̀yìn sì tó bẹ́ẹ̀ làṣàṣì ò sí ní ara yàn. Nínú rẹ̀ òun náà ni káma ṣàdúrà nígbà tá a bá fẹ́ wọ tọ́lẹ́tì àti sọ́lẹ̀ kan nígbà tí a bá fẹ́ súnmọ́ ìyàwó wa ìgbà tá a bá fẹ́ wọlé gbogbo àwọn àyè yìí a fẹ́ wọnú ilé wa a fẹ́ wọ mọ́sìkì àwọn àdúrà tí Islam ní a ṣe òun ká máa ṣe. Nínú tá a lè fi wọ́ di ìsọ̀sọ́ra wa òun náà ní ipe àwọn tá a fẹ́ sọ ìkámaka àkọ́kọ́ nínú ilé wa ká gbìyànjú kámaka Suratul Baqara kì í ṣe lójoojúmọ́ o kódà kò bá mọ̀ ju ẹ̀ẹ̀kan láàrin oṣù lọ ẹ̀ẹ̀kan o láàrin oṣù bí ẹ bá ti àfẹ́ ṣe o lè kà ní ẹ̀ẹ̀mejì láàrin oṣù. Ànábì ní inú ilé tí wọ́n bá ti ka Suratul Baqara ṣàìtọ́ ò ní wọbẹ̀ bí sọ̀rọ̀ ti ráyè wọbi kan àṣàṣì ọ̀wọ́lé nù. Suratul Baqara tó ń wóhun dákòjọ má fi ilẹ̀ ìwọ máa kà yín tó ti wà nù lé tẹ́lẹ̀ yọ ọ́ bàjẹ́. Ẹlòmíràn ni òun ò lè kájá kò ní sọ́dísì tí ò fi lè kà á nítorí pé wọ́n ti rìn inú ayé wọ́n ti rìn bẹ́ẹ̀. So ká máa ṣe bákan náà la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu àdúrà tá a máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lálẹ́ àdúrà tí mo ṣe o tá a máa ń ṣe o 100 rẹ̀ tàbí 10 rẹ̀ ṣùgbọ́n kí yóò sọ 100 ló sì kí ni o ńlọ́dà jù tá a bá ṣe Ànábì lẹ́yìn tó bá ṣe níjọ́ náà lẹ́yìn lára tára mi ti kọ́ pé yọ gba ládàá báyìí wọ́n bá pẹ̀sẹ̀ báyìí rẹ̀ níjọ́ náà èṣù ò lè nípa lórí rẹ̀ èṣù ò lè nípa lórí ẹ̀. Bákan náà nínú àwọn ọ̀nà tá a lè fi gbà wádìí sọ kì í ṣe pé màtá dáwọ́ bá ṣẹlẹ̀ láti àmọ́ asálọ̀ tán láàmú asálọ̀ sí ẹ jẹ́ ká mójú táwọn tá à ń sọ nínú àwọn nǹkan tá a lè fi wádìí ìsọ̀sọ́ra wa òun náà ni àyà tọ́ka ìnú Baqara amana rasul ká máa kà lọ́pọ̀lọpọ̀ gbà. Bákan náà nínú àwọn nǹkan tá a lè fi wádìí ìsọ̀sọ́ra wa òun ni ká máa ka ayatul kursi òun tí ẹjọ́ ń dè fún Sátánì tí wọ́n fi dè mọ́lẹ̀ ní kùrìsíyù ó ní àṣẹ kùrìsíyù lásán lásán lẹ́nu rẹ̀. laqad ja'akum hirisun wa kursiyyun hifzun wa kursiyyun yunji min jami'i shadaidi wa kursiyyun yunji min jami'i shadaidi.
kùrùsí kódà máa kà ìwọ tó ń ṣe bísínẹ́sì wọn a máa náwó ànàbọ̀ fún yín ara àṣàṣì ni ara dání tí wọ́n na tí ó gbowó mi ibi tó ń pawó sí wọn máa káàtúlù kùrùsí yìí bẹ́ẹ̀ kò sí bàbá ńlá ànàbọ̀ tí wọ́n nà tí ó ṣiṣẹ́ bẹ́ẹ̀ ayatollah kùrùsí yìí ó ní bíi bọ́ǹbù fésù tí ó tì dànù máa kà sí bẹ́ẹ̀ máa kà má jẹ́ kẹ́ni kó gbé ọmọ rà máa káàtúlù kùrùsí yìí bẹ́ẹ̀ nínú fọ́ńṣàn rẹ ni káwọn ka kùrùsí yìí bákan náà níparí kí lórúkọ rẹ̀ ni o kì í ṣe parí lecture o ní kí àwọn àdúrà kan bẹ tánàbí sàlá tí máa ń ṣe táwa náà gbọ́dọ̀ máa ṣe inú rẹ̀ a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq ìwọ Ọlọ́run mo fi ọ́ wá sọ mo fi Ọlọ́run wá sọ pẹ̀lú gbólóhùn rẹ̀ tó pé min sharri ma khalaq kó níbi gbogbo aburú ń tọ́ dá gbogbo aburú ń tọ́ dá èèyàn ni o àǹjẹ̀nú ni o tí wọ́n fẹ́ sàṣọ náà ni ìwọ máa ṣe a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq mọ́jọ ọ̀já lẹ́nu bó ṣe kéré lẹ́nu ó tóbi ló súnwọ̀n a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq ká máa wí lọ́pọ̀lọpọ̀ gbà yóò protẹ́tì anẹ́mọ́jọ́jọ́ pé gbàtà dọ̀wọ́ bá tó ṣẹlẹ̀ òní bákan náà èso kan bẹ tí a ń pè ní èso ajíwà ànábìlẹ̀ tó bá lè máa jẹ méje rẹ̀ lójoojúmọ́ bí wọ́n bá fún ní wọ́jẹ́ ńjọ́ náà kò ní ràn kì í ṣe pé ń tí ọjẹ́ tán tó wá ní ẹ bá ń gbé wọ ọ fẹ́ dán Ọlọ́run wò nu eléyìí ọ̀mà ṣùgbọ́n kò lè má jẹ ajíwà yóò protẹ́tì ìwọ yìí ò ní ṣiṣẹ́ ara ń tí Islam gbé wá fún wa ní protection òònù ká máa ṣe àwọn nǹkan tá à ń sọ yìí kò dìgbà tá a bá tó jókòó kalẹ̀ tá a wá ṣàdúrà lọ rẹ́gẹ́dẹ́ rárá kò yẹ kọ́mọ nìyẹn ó lè bí sì débi pé kọ́mọ ṣe àwọn àdúrà sọ kódà bó ṣe orí nìkan máa ṣe lọ inú rẹ̀ bismillahi alladhi la yadurru masmihi shay'un fil ardi wala fis sama' wa huwa as-sami'ul 'alim agbọ́dọ̀ máa ṣe tí wọ́n ní agbára kan bẹ́ẹ̀ bì kan àwọn ìyá kan ní ẹni tí wọ́n bá sọ pé kíní kan ìwọ sọ́ba bismillahi alladhi la yadurru masmihi shay'un fil ardi wala fis sama' wa huwa as-sami'ul 'alim máa ṣe dáadáa agbára ọ̀tá kankan ò ní káyàn bí wọ́n bá sàṣàṣe kò ní ráyàn so ntànàbí wa kọ́ wa ni kò mú yẹn rìn wa kò má sọ̀rọ̀ wa kò mú gbẹ́rẹ́ àbùsárí wa kò mú gbẹ́rẹ́ lẹ́yìn ọ̀run wa ntọ́ wa kọ́ wa nu pé ká máa ṣe sallallahu alaihi wasallam torí pé ẹni tí bá ń padà kò lè rí ìyọ́nú Ọlọ́run láyé kò lè rí ni kò sí bó ṣe fẹ́ rí ìyẹn bá a ti sọ díẹ̀ fún wa nínú àwọn tá a fi protect ara wa tó bá jẹ́ yí pé sẹ́rù bá ti wá ṣẹlẹ̀ ńkọ́ àṣàṣì ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ ní gbogbo ilé à ń kírun jẹ̀mọ́ à ń ṣègbà à ń ṣàwo àwa ṣe kára Ọlọ́run náà tó wá dé àwa máa ka àwọn àyà ìbùtọ́ọ̀lù sẹ́hìn tá a fi máa ń ba àṣàṣì jẹ́ ó ti wà ní ọ̀rẹ́dì àwọn àyà yẹn láwà ká tẹ́niyàn máa mú tí yóò máa fi wẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run nǹkan yẹn náà kó ń bẹ bí ìdínlá so pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run so a gbọ́dọ̀ máa rí pé à ń ṣe àwọn nǹkan yìí ńlá fi protect ara wa against àṣàṣì Ọlọ́run ní wa ma yu'allimani min ahadin hatta yaqula innama àwọn tí ń kọ́ yẹn dán lánàá ní tí wọ́n sọ fáwọn yẹn ni pé wọn ò ní kọ́ yẹn wọ́n sọ pé innama nahnu fitnatun fala takfur fìtínà làwọn tẹ́ fẹ́ kọ́ lọ́dọ̀ àwọn yìí o ẹ má di kèfèrí o gbogbo ẹni tí bá ń sàṣàṣì síyàn tí bá ń sa oògùn síyàn tí ń ṣe oògùn ọ̀sà síyàn ni o ó ń ṣe fúnra ẹ ni o ọba yẹn ṣe ni o ẹ sọ fún pé kèfèrí ni kò sínú Islam tiwa so ìwà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ń pa ní rẹ òun náà ni asihir àṣàṣì orí ẹ̀ náà láti wà inshallah tó bá di lọ́la a tún tẹ̀síwájú lórí agbáni ètò yìí àfààní ọlọ́mbẹ̀lọ́ ètò agbọ́kọ́lọ́mọ́ sí gbàlejò aburú fún ara. Inshallah tó fi sọ́kàbà. Inshallah tó fi sọ́kàbà. Tí Kaaba kò fi ṣe yígbé. Tí Kaaba kò fi
ṣe jí gbé. Ààbò Ọlọ́run tó fi bò Kúránì. Ààbò Ọlọ́run tó fi bò Kúránì. Tí Kúránì kò fi ṣe dáná. Tí Kúránì kò fi ṣe dáná. Dákun fi bò wá látòkè délẹ̀. Dákun fi bò wá látòkè délẹ̀. Àtàwọn olólùfẹ́ wa. Àtàwọn olólùfẹ́ wa. Ramadana mẹ́wàá èyí tó kọjá. Ramadana mẹ́wàá èyí tó kọjá. Adúpẹ́ f'Ọlọ́run kó ṣojú wa. Adúpẹ́ f'Ọlọ́run kó ṣojú wa. Ramadana mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì. Ramadana mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì. Abẹ̀bẹ̀ ni jẹ́ kó ṣojú wa. Abẹ̀bẹ̀ ni jẹ́ kó ṣojú wa. Alhamdulillahi Rabbil Alamin, kò ní jù báyìí lọ lórí ètò yín ètò wa Al-Basira. Àwa tí a jọ mú ètò wa ṣe ojú ìwòran yín fún sáà tí a wà fọwọ́ Yusuf Adédoyin Ajánásí Àjọwàbí ni àwọn sáàsù wa tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ àtàrọ̀. Àwọn náà fẹ́ràn Sheikh Alhaji Suleiman Buni Ibrahim Abi Ibrahim Esauki. Tá bá ní ìbéèrè kan àbí kejì fún àǹfààní ẹ̀yin tẹ́ ń wò wá nílé, ẹ jẹ́ ká pọ̀ sí orí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ 09058422793. Òun náà náà wò ní abẹ́ mọ́ọ̀máwòrán wọn yẹn 09058422793. Olùdarí ètò náà ni àfáàrí Diwanullahi Muhammad Jami aka ìmọ̀jọbàjẹ́ oníwàkà sunna. Ìpàdé tún di ìdájí ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ìrònú dé.